abiyamọ àbọ̀dára ó ṣe àdúpẹ́ òwe kú ìtọ́jú. Ẹ káàbọ̀ sórí ètò obìnrin ni mí pẹ̀lú YEMISI Àkànkẹ́ Awolowo bí òkútó aya KOLAWOLE ọmọọba Olúfayọ̀ ọmọọba Olúfàjì. Àmọ́ o Yorùbá bọ̀ wọ́n ní tó bá ń dunni náà ní pọ̀ lọ́rọ̀ ẹni tó Ẹlẹ́dùmarè ọba àjíkí bàbá tá kíkíkí tí fojoojúmọ́ ayé jẹ́ni Èdùmàrè tá kìkìkì tí fi gbogbo ìgbà jẹ́ níyàn ẹ̀yin náà látúkì lákìkì tán tó máa ráyé ń pè ní dànsákì ẹ ṣeun adúpẹ́ bàbá alára ire ẹ ǹlẹ́ o gbogbo ọmọ Nàìjíríà ẹ ǹlẹ́ níbẹ̀ ń gbogbo ọmọ Odùduwà nílé lóko àti lẹ́yìn odi ìrànlọ́wọ́ ẹ̀dá a máa tọwọ́ Ẹlẹ́dùmarè wá sílé ayé ìrànlọ́wọ́ yìí ni mò ń fẹ́ o Àkànkẹ́ mo máa ń wí tèmi ẹ dákun ẹ tẹ́tí sí tí mo fẹ́ wí ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ gbọ́rọ̀ ẹnu mi Àkànkẹ́ mi ò bówó nílé bẹ́ẹ̀ ni mi ò sì bọ́rọ̀ lọ́dẹ̀dẹ̀ mo dúpẹ́ ibi orí dá mi sí mo dúpẹ́ àwọn òbí tó ṣọlọ́kọ̀ mi wá sílé ayé mo dúpẹ́ gbogbo ibi tá a ti tọ́ mi àti ibi tá a ti wò mí dàgbà mo dúpẹ́ gbogbo ènìyàn tó ń ṣàdúrà ire Èdùmàrè á fi púpọ̀ rọ́pò gẹ́gẹ́ bí ọmọ odù tó dá ìwà ó wù mí kí n máa gbàṣà níyì ó wù mí jọjọ kí n máa gbàṣà lárugẹ àìmọye ètò ni mo ti ṣe sílẹ̀ lórí abiyamọ àrà tí n ò lè gbé dórí amóhùnmáwòrán nítorí mo ti náwó agara dá mi ìka tó bá ń dùn ni a kì í fi sábẹ́ aṣọ mo ń bẹ̀ yín gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Odùduwà ẹ jọ̀wọ́ ẹ ṣàánú mi mo fẹ́ ìrànlọ́wọ́ yín láti ra gbogbo ohun tí mo fẹ́ pátápátá Èdùmàrè ò ní dá yín dá bùkátà mo fẹ́ ra kámẹ́rà tèmi àti gbogbo èròjà tí wọ́n fi máa ṣètò ọ̀hún kó lè tó gbangba sùn lọ́yẹ́ tí mo bá délé yín kẹfọgbọ́n tí yín gbé tiwa lárugẹ tí mo bá kànlẹ̀kùn ọ̀dẹ̀dẹ̀ yín kẹfìmọ àtàtà gbé wa níyì lókè èèpẹ̀ kọlọ́gbọ́n wa kọ́ wa bá ti dorí ẹja mú kó ní mọ́ àtàtà wa kọ́ wa bá a ṣe sọ̀rọ̀ tá a tún yọ kò mọ́ òkun ọ̀rọ̀ kílẹ̀ ayé lè dùn ún gbé fún tẹrú tọmọ àní kí dúníyàn yìí lè dùn yùgbà fún gbogbo wa lókè èèpẹ̀ mo wá ń bẹ̀ yín ẹ ṣàánú mi kò sí ohun tẹ́ fún mi tó kéré mo fẹ́ ra irinṣẹ́ ẹ ṣàánú mi. ẹ̀yin bàbá mi òjíṣẹ́ Ẹlẹ́dùmarè ọba àdúrà yín ló ṣe pàtàkì tó ṣe kókó ńlá bàbá mi Enoch Adéjàre Adébóyè ọmọ wọn nífẹ̀ẹ́ wàrà ẹ̀yinjú àdániwáyé ọkọ màámi Folúkẹ́ Adéníkẹ́ abiyamọ abọ̀já hẹ̀rìmọ̀ ìrànlọ́wọ́ yín agbémidókè ire bàámi Dáfídì Oyèdépò ẹ̀yinjú Ẹlẹ́dùmarè ọba bàámi nìyín nílẹ̀ Ìgbómìnà ẹ ṣàdúrà kò mí sẹ́ ṣe bí òkè òkú lòkú rè bàbá ọmọ ló lọ́mọ mọ́mí Abíọ́lá ìgbàgbọ́ tẹ́lẹ̀yìnbó ń pè ní Faith ń kọ́ nílé abiyamọ abọ̀já ara ire bàámi Oyèdépò ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ láti ra irinṣẹ́ mi ẹlẹ́rù ní kọ́kọ́ gbẹ́rù ká tó bá a kọ́fẹ́ nílẹ̀ Ìgbómìnà ẹ ṣùgbà mi ọmọ olómù apẹ̀ràn ọmọ ọlọ́rọ̀ agogo àsìgbàntọ̀ náà tòmù ọmọ arọ́pọ́n ńlá jomi toro ẹṣin bàámi Àkànkẹ́ Ṣùṣùká ẹgbẹ́rù àdúrà yìí rù mí sẹ́ Àkànkẹ́ Ṣùṣùká ẹgbẹ́rù ire rù mí o bàámi. ẹ̀yin bàbá wa nílé Odùduwà bàbá wa Bọ́lá Ahmed Tinubu àrídájú rèé o bàbá onínúure gbogbo bẹ́ẹ̀ ṣe ń tọ́jú wa nílé Odùduwà pátápátá ńlá ń rí mo wá yín délé ọ́n ní lọ bíṣẹ́ mo débiṣẹ́ wọn lẹ́sìn ní Nàìjíríà ọmọ oníjìmú wúrà ọmọ olódó idẹ ọmọ afidẹ ṣòpó ilé àkànbí torí èjìgbà lẹ̀kẹ̀ báwọn mọ́rùn gígùn wáyé bàbá Fọláṣadé ọkọ Olúrẹ̀mí lẹ́kún ọmọ Àbíbátù bàbá mi Matthew Oyinlóye ọmọ Jọláyẹmí ọkọ màmí Adépéjú abiyamọ ẹlẹ́sẹ̀ ire bàbá wa Mike ọmọ Adénúgà bàbá wa Adédèjì Adélékè bàbá Davido
bàbá wa Fẹ́mi ọmọ Ọ̀tẹ́dọ́lá àti gbogbo ènìyàn pátápátá ẹ ṣàánú mi. ẹ̀gbọ́n mi àtàtà olójú àánú ńlá Jíbọ́lá Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá fújì yìí tiwa ọmọ ìyàwó ànábì gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ ọba Olúfayọ̀ aya Kọ́láwọlé nílé lóko àti lẹ́yìn odi n ò lè máa dárúkọ gbogbo yín lọ́kọ̀ọ̀kan ni ẹ kú àdúrótì mi nígbà gbogbo ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ bàbá mímọ́ á fi púpọ̀ rọ́pò jaburata. ẹ̀yin abiyamọ abọ̀já lára ire lóbìnrin ojú yín dá ẹ dìde. ìyá wa Esther Ajayi òjíṣẹ́ Ọlọ́run lóbìnrin onínúure àsàn ìwà ire. ìyá wa Olúdọlápọ̀ abiwà jẹ́jẹ́ aya àtàtà lọ́dẹ̀dẹ̀ bàbá wa Olúyẹmí ọmọ Ọ̀ṣínbàjò igbákejì ààrẹ tiwa ní Nàìjíríà. ìyá wa Fọlọ́runṣọ́ aya bàbá wa Modúpẹ́ Alákìjà oníṣòwò jantirẹrẹ. ìyá wa Ọlátòkunbọ̀ Awólọ́wọ̀ Dòsùnmú ọmọ bàbá wa Jeremiah Ọbáfẹ́mi. ìyá wa Àbíkẹ́ Dábírí Ẹrẹ́wà ẹ dákun ẹ bá mi sọ fún wọn ní diaspora lẹ́yìn odi kí wọ́n ṣàánú mi. ìyá wa Mọ́súnmọ́lá Abudu Òṣùpá ire láfíríkà tiwa. ìyá wa Fọláṣadé màmá Ọláṣùbọ̀mí aya bàbá wa Razak ọmọ Kọ́ya àti gbogbo ẹ̀yin abiyamọ pátápátá ẹ fàdúrà yín tì mí lẹ́yìn ó jàre ènìyàn ṣáàláṣọ tèmi. yẹyẹ ọmọ nígbọmọ ìrùkẹ̀rẹ̀ náà nígbọmọ Ọ̀rúnmìlà ẹ ṣàánú mi Àkànkẹ́ ń bẹ̀bẹ̀. gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹbí ará ọ̀rẹ́ nílẹ̀ Ìgbómìnà ṣebí owó náà ní í jẹ èèní jàgbàdo Àkànkẹ́ ń bẹ̀bẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi. nítorí àánú òjò kì í jẹ́ ká tọwọ́ bojú. àánú òjò kì í jẹ́ ká tọwọ́ bojú. ẹ dákun ẹ ṣàánú mi adániwáyé ò ní dá yín dá bùkátà Àkànkẹ́ o mo máa ń bẹ̀bẹ̀ ní tèmi. òní gangan ló tún wá pé ọdún karùn-ún tí ìyá wa abiyamọ àrà tí mo fẹ́ sọ̀rọ̀ wọn lónìí tán papòdà. ìyá wa olóògbé Anna Idowu Dideolu aya bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. nígbà tí mo wà ní kékeré a máa ń gbọ́ orin tí bàbá wa olóògbé Haruna Ìṣọ̀lá bàbá Gani àgbà tó kọ fún ìyá tó bí bàbá wa Awólọ́wọ̀ ìyá wa Mary Awólọ́wọ̀. Àkànkẹ́ bá wọ stúdíò mo lọ yí orin náà padà láti fi ṣe ìrántí akọni àrà tòní. bóyá ẹ máa bá mi ká lọ. wọ́n ti ń sìnkú èyí tí mo ti ń rí. ogún àyà Ọbáfẹ́mi odò púpọ̀ lọ́jọ́ yẹn. àkọ́kọ́ ló jẹ́ ọ̀run re fún Ìdòwú Awólọ́wọ̀ abiyamọ tí kì í fòwúrọ̀ síre. Olúwa gbé sínú afẹ́fẹ́ rere inú ìmọ́lẹ̀ ní kómi àgbé Olúwa ọ̀run kẹ́wọ̀n o àmì àṣẹ. àwọn èèyàn jankan ni wọ́n gbé gẹ̀gẹ̀ lọ́jọ́ yẹn títí lọ dórí tẹ́ ẹ̀sọ́ ìgbẹ̀yìn tí wọ́n ṣe fún ó lárinrin. aya Kọ́láwọlé Àkànkẹ́ ọmọ Olúfayọ̀ mi ò rírú èyí rí. ìlú Ìkẹ́nẹ́ tàbí ọjà ayọ́kẹ́lẹ́ ọkọ̀ tí mo rí kò tiẹ̀ níye. tójú bá rí ṣe ló yẹ kẹ́nu ó sọ. ẹ̀kọ̀ọ̀kan ká má purọ́ o màmá gbà yìí lọ lọ́rùn o. ẹbí Awólọ́wọ̀ ẹ kú ìnáwó ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àjọṣe ni. ẹ ṣé àdúpẹ́ gbogbo yín lẹ́mí akẹ́yìn arúgbó yín. èyí tí ẹ wá lọ́jọ́ yẹn ṣe púpọ̀ ọmọ rere ni ó ṣe ìdè wá lọ́jọ́ alẹ́. lọ́jọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kọkànlá ọjọ́ ayọ̀ 2015 ní lásìmọ̀ wọ́n ńlá. wọ́n gbọ́ ní Nàìjíríà títí wọ̀lú ọba wọ́n gbọ́ l'Amẹ́ríkà títí lọ dé London. wọ́n ti ń sìnkú àkọ́kọ́ nírú èyí jẹ́ ẹ
gbogbo ẹbí Awólọ́wọ̀ aya Awólọ́wọ̀ ẹ bá wa kí bàbá wa Jeremiah ọkọ Mojúbádé Ìdòwú ọlọ́bẹ̀ ló lẹ́kọ́ ọ̀rọ̀ bó ní jìkìjìkìjìkì nínú àtúwọ̀n ká níbi wọ́n ń gbé ń dáná irọ́ àyànfẹ́ Ẹlẹ́dùmarè bàbá Olúwọlé tó mi ò gorí ẹ ọmọ Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ti sì màmá ọmọ aṣerú ẹ fún yíyan ọjọ́ àdálẹ́. aya wa ojókòó tilẹ̀gbẹ́ aya Awólọ́wọ̀ sùnúre lọ́rùn aya wa ojókòó tilẹ̀gbẹ́ aya Awólọ́wọ̀ sùnúre lọ́rùn ará ọ̀fẹ́ àwọ̀ ti lọ ará Ìdó abẹ́kìjòyè asúndẹ̀mọ́kọ̀yà erin ti wó aya akọ̀yà márọ̀jẹ́ ojúgbẹ̀lẹ̀rú ará amábí olóye màló ń jó lọ́bà ó jó lọ́bà tán ó gbòdì ndí ẹni sùnúre aya Olómù Ìjẹ̀rò aya Lísà àjọwá Abẹ́òkúta ará Agéǹta aya wọ̀wọ̀ jẹ́ wọ̀wọ̀ à ń ṣe lálẹ́ ó yọ lówùrọ̀ ó ṣe à ń ṣe lówùrọ̀ ó yọ lọ́wọ́ alẹ́ nígbà tí mọ̀mọ́ fẹ́rẹ̀lé ẹ̀mí àgbọ́ ó fohùn sílẹ̀ lọ ó ń sọ fún wọn látòkò bọ̀ àtàwọn ọmọ tó kù nílẹ̀ gbogbo ó ní ẹ̀ẹ́gbó ó ní ẹ̀ẹ́tọ́ pẹ́ẹ́pẹ́ lówó ìṣàrọ̀ ó ní láyé apá ọ̀tá kan kò ní káyìí o àmì àṣẹ. ìgbà ń bájọ́ ló ní ìlú gbẹlúdẹ o Kọ́láwọlé gbọdọdọ láì tí ró kò rán lọkọ tí ó wà ní ọmọ ọba Olúfàjì aya olóyè lọ́rùn o má jọ̀kú má máa jẹ́ kóló lọ́rùn. Màmá olóyè aya mà ló ń jó lọ́ba ó ti dọ́rùn kó sọ́run rẹ̀ ó dàrí lọ́kọ́ ó dojú aláàníyàn aya olóyè lọ́rùn o má jọ̀kún má máa jẹ́ kóló lọ́rùn. Ìdòwú Awólọ́wọ̀ aya ọba Fẹ́mi. Ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò ó dìgbà màmá ó dìgbà màmá ó dìgbà àyà bílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lánú ó dìgbà o ó dìgbà màmá ó dìgbà. Ó dìgbà màmá ó dìgbà àyà bílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lánú ó dìgbà o. abiyamọ ire abiyamọ 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 abọ̀jára abiyamọ bọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ojú ti rí láyé ojú ti rí ẹnu kọ̀ròyìn lọ́jọ́ rírí lọ́jọ́ àìrí ńkọ́ abiyamọ àṣà ìwà